kì í jóná o. Okay. Tí ẹ̀yin bá ní ẹ̀kọ́ tiyín, ẹ̀kọ́ ọmọ tiyín, ẹ bá sọ̀rọ̀, ó sì mọ tó tọ́. Ṣé ẹ mọrú ẹni tó máa bá dòwò pọ̀? Ṣé ẹ rọ́rọ̀ yìí? Gbogbo wa la máa ní láti sọ nínú ilé wa, lẹ́nìkọ̀ọ̀kan wa, irrespective of irú family makeup tí ìbá jẹ́, lone parents ni, couples ni, ẹ ṣáà mọ̀, ẹ mọ gbogbo family setup wa, gbogbo wa la máa ní láti sọ. Àbẹ́ẹ̀rí ni. Okay. Irresponsible fathers láwùjọ gbogbo wa la mọ̀ wọ́n. Àwọn irresponsible mothers náà gbogbo wa la mọ̀ wọ́n. Tí wọ́n jẹ́ kò mọ́kọ́. Ṣé bí nǹkan tó dá gbogbo ẹ̀ lẹ̀ náà ni? Wọ́n rí lọ́fẹ̀ẹ́ ní takọtabo wọn. Wọ́n rí lọ́fẹ̀ẹ́ ní. It's just 5 minutes now. Kò ju ìṣẹ́jú 5 lọ. Tí kò ní any commitment or responsibility whatsoever. Apá ibi tá a jẹ wà yìí. Ìjọba máyédẹrùn. Èèyàn ń dágbé nílé àtowó oúnjẹ. Bẹ́ẹ̀ náà ni bàbá ń dágbé. So, I mean, ta ló need the marriage? Who needs marriage? Who needs a home? Ṣọ́rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí. So, in the long run, kí ló wá special? Tó bá fi máa lọ sí gbogbo counties, ta ní lápá bí? Kò sí ni. Wọ́n á rí ìdí ọ̀fẹ́, wọ́n á rí candlestick ọ̀fẹ́. Isn't it booty call? Booty call ni. Tí booty bá ti kọ́ ọ báyìí, dandan. Ring doorbell gbálágo. Wọ́n á lọ lọ́fẹ́lì. Wọ́n á ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Wọ́n á dìde lọ́fẹ́lì. Láwọn òbí o, láwọn àgbàlagbà, láwọn tó yẹ kó sọ̀rọ̀, wọ́n ti báràkà tí à lọ. Nígbà tí wọ́n set a bad example báyìí táwọn ọmọ yìí tí wọ́n dẹ̀ rí yín, tí wọ́n ń gbọ́ yín, tí wọ́n sì mọ̀. Torí tí ẹ rán wọn, care. Tí yín ló ṣàbáyín. Irú àpẹẹrẹ àti ìwà àti ìhà tí ẹ kọ sí ìbálòpọ̀ yìí kò sọ fún wọn pé yìí wà bẹ́ẹ̀. Kò sọ fún wọn pé nǹkan àpọ́nlé ni. Tí indiscipline, ìbàjẹ́ ìwà ìbálòpọ̀, sexual indiscipline. Ó ti wá jọba sáwùjọ wa. Ẹ jẹ́ ká kọ́ ọ̀bẹ o. Ẹ jẹ́ ká kọ́ ọ̀bẹ indiscipline yìí. Torí àwọn ọmọ. Ó máa boomerang o. Story for the gods. Àwùjọ wa ti so bàjẹ́ débi pé ìbàjẹ́ gangan ò la fi jọba. Ẹ jọ̀ọ́. Ta ni kò ṣàmọ̀ pé irọ́, tẹ̀mbẹ̀lẹ̀kun, wàhálà
àwọn ni ìjòyè nígbà tí kò sẹ́nì kankan tó ń tanná a wà lóòkùn bẹ́ẹ̀ gbogbo wa la mọ ibi tí iná wà èyí dúró de kẹ́nìkan tanná ṣùgbọ́n tó ní kálukú bá tanná nù ilé wọn àwùjọ wa iná yìí máa tàn yìí ká bẹ́ẹ̀ni àìtàlẹ̀ abiyamọ mo ń tanná tèmi báyìí o mo sì ń sọ tèmi àìwí bẹ́ẹ̀ kàkúrú bẹ́ẹ̀ ìwọ̀nba iná tí n bá lè tàn máa tàn án Ọlọ́run má jẹ́ ká dáràn torí ṣe fẹ́ gbọ́ gbogbo owó ò lè sùn ká kọrí síbì kan náà ok ẹ tún jẹ́ ká ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe after all torí ọmọ lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn ọmọ náà la sì ń sọ yìí àtúnṣe ibẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ mi o ká ṣàtúnṣe ẹ jẹ́ a ṣàtúnṣe ìtorí àwọn ọmọ wọn ní tá a bá torí epo jẹ́ṣu àtorí iṣu jẹ́po bẹ́ẹ̀ àtúnṣe kò sì sí tó kọjá ká bá wọn sọ̀rọ̀ ká má fi wọ́n sóògùn lórí ìbálòpọ̀ ká máa bá wọn sọ lóòrèkóòrè ká máa ṣí wọn létí kò ṣàna yín lówó ìdí la máa fi jókòó ẹnu la máa fi sọ kò tí ì late o it's never late àwọn ọmọ yunifásitì gan kò yọ wọ́n lẹ̀ ẹ bá wọn sọ o kí wọ́n má kàn lọ gbé anybody anyhow anywhere wá ka yín mọ́lé o after all aṣọ ọ̀gbàlà dáfúgbà the in thing is tasted before you buy taste half plate kó tó sanwó full plate which is the very foundation of the problem nígbà tó bá lọ sọ́dọ̀ yìí o taste o lọ sọ́dọ̀ bí o taste o lọ sọ́dọ̀ sí o taste yan o taste ẹ̀bà o taste jollof rice o taste pepper soup ó ti yóò o ní ìdí láti sọ ẹjọ́ nígbà tó ó ti joríṣiríṣi ó ti yóò tó sì mọ̀ kó tó bá dé ọjọ́ míì nǹkan tó ní láti ṣe ni sample ẹ̀ kó sample ẹ̀ lọ kí la wá ń sọ nígbà tẹ́yìn àgbàlagbà tó jẹ́ pé nǹkan tẹ́yìn náà ń ṣe ni nǹkan tẹ́yìn náà ń ṣe ni now and that is the problem that is the problem it's a disease ni ó ti jẹ́ epidemic sáwùjọ wa because ṣe fẹ́ gbọ́ oh my days we have normalized a lot of abnormal things we have accepted it and we are so complacent with it kì í bite highly at all just because a wà nínú òyìnbó tó jẹ́ pé àwọn òyìnbó gan wọn ò ṣe tí wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n fọgbọ́n ṣe é ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ don't get it twisted at all súnmọ́ ni là á mọ̀ ṣe é ní kẹ́ ẹ lè mọ̀ báyìí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe o bí wọ́n dẹ̀ ṣe ń ṣe kò sí bí wọ́n ṣe ń ṣe kankan jù pé ṣe ẹ fẹ́ gbọ́
wọ́n ti ń bá wọn sọ láti ilẹ̀ ìtọ́sọ́nà nígbà tó tọ́ àti nígbà tó yẹ. That is it. ṣé ẹ rí gbogbo sìnrẹ́rẹ́ ó gbọ́kọ mi sùn, ó bá ìyàwó mi sùn, ó bímọ fọ́kọ mi, ìyàwó mi lóyún fún, all kinds of ọ̀rọ̀ wọ̀sí, ọ̀rọ̀ rírù tí ò tẹ̀yẹ kétí méjì mẹ́ta máa gbọ́ tó ń jà ràìnràìn láwùjọ wa ní diaspora. Ẹ jọ̀ọ́ kí ni the bottom line? Mo ṣe bọ́rọ̀ ìbálòpọ̀ yìí náà ni this is culprit of ìbálòpọ̀ indiscipline. Àìlèkóra ẹni níjàánu. Ṣé bọ́ọ̀ ni? Simply because the older ones are so indisciplined, irresponsible, wọ́n ti use the sex, wọ́n ti misuse ẹ̀, wọ́n ti abuse ẹ̀. Oh my God. Láàárín àwa so-called àgbàlagbà, láàárín àwa so-called òbí, it is appalling, disgraceful, and disheartening. And sad. It is sad. Ẹ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n mọ what is expected of them in that department, in that facet of life. Ṣebí wọ́n ní ojú kan làdá níní, àdá tó bá lójú méjì ó ti dìdà. Àwùjọ wa, our community in diaspora ó ti kún fún idà lọ́kùnrin, idà lóbìnrin. Wọ́n ṣàǹgìra wọn lọ ni. Wọ́n ń gẹ́ra wọn ní owó idà. Ṣé idà máa ń tún nǹkan ṣe ni? Àwùjọ wa is filled to the brims with casualties. Sexual indiscipline casualties. Lórí ìbálòpọ̀ yìí, ẹlòmíì ò ti di working cops ní. Àìmọye àwọn tó ti wà wounded because of sexual unfaithfulness, sexual immorality, sexual irresponsiveness. Okay, nígbà tí èèyàn tó ti wà wounded méjì tó bá wájọ pàdé tó jọ lájọṣepọ̀, ṣé kìí ṣe murder nìyẹn? Ṣé kìí ṣe ìbálòpọ̀ murder of first degree nìyẹn? A lot of people wọ́n ti were traumatized, damaged, hurt. Ẹlòmíì báyìí kò recover from it. Tó dẹ̀ affect our homes. Rí ní broken homes, broken relationships. Àwọn ọmọdé wà ń bẹ́ẹ̀. Báwo lè ṣe fẹ́ jẹ́ káwọn ọmọ thrive? Because most breakups and 99.9% the underlying factor is ìbálòpọ̀. He cheated on me, she cheated on me. Mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àìlèkóra ẹni níjàánu, àìmẹ̀tọ́, àìṣẹ̀tọ́. Ewu nǹkan tó dá sílẹ̀ láwùjọ wa ní àwa àgbàlagbà so-called òbí ayé òde òní.
ẹ jẹ́ ká ṣàtúnṣe o. Ọmọ ni mo dìbò fún o, ẹ̀yin ti kó bó o. Kò sátúnṣe fẹ́ja tó fún fẹ́ja kíkà o, kò sátúnṣe fẹ́ja gbígbẹ o. Ẹ ti gíran o, kò sí bleach tó lè fọ̀ yín mọ́ o. But at least ẹ jẹ́ ká ṣètò so that tí wọn ò ní rí bẹ́ẹ̀. Torí ẹ̀ ni mo ṣe ń ké tọ̀tàn. Torí ẹ̀ ni mo ṣe ń pàkíyèsí yín sí pọ́rọ̀ yóò fàmójútó. Ẹ jẹ́ ká jọ rọra wa lọ́wọ́ ká jọ ṣàtúnṣe. Torí àjòjì ọwọ́ kan kì í gbẹ́rù torí we need each other. Àsìkò àtúnṣe ti tó. Ìwọ ní láti kékeré láti pẹ̀tàn òrókò torí tó bá dàgbà tán a máa gbẹbọ ni. Àwọn tó ti dàgbà sáwùjọ wa ṣé bẹ́yìí náà rí i. Tẹ́ ẹ mọ̀ kó sí ní ẹ ṣáà máa mẹ́nìkan. Èrè bọ́ kàǹkà kábítí tí wọ́n ń gbà báyìí. At times ó máa ń cost lives. Ẹ jẹ́ ká ṣàtúnṣe. Ẹ bẹ̀rẹ̀ sí bá wọn sọ o. Ẹ bẹ̀rẹ̀ sí bá wọn sọ o. Torí ó sọ síni lẹ́nu ó búyọ sí. Kò sí ní bá ṣe ń gé yín lọ́wọ́ lẹ́ máa bọ̀rù ká. Ẹ tún lè ní after all. Wọ́n ṣáà bá mi sọ́ngbà tèmi ẹ̀rí sọ ẹni point ọ̀rọ̀ wà ń bẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nígbà tiyín ojú dúdú nínú aláwọ̀ dúdú lẹ̀sìn wá gbà náà ibẹ̀ lẹ dàgbà sí. Àtọ̀húnrìn wá lẹ́yìn ẹsẹ̀ lẹ fi rìn wá. Àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ ìgbà tí wọ́n yàtọ̀ orí náà fi rìn wá. Ìlú aláwọ̀ funfun lẹ wà báyìí. So the dynamics ó ti yàtọ̀. Òbí òní swim with the current. Don't swim against the current. Don't swim against the current. Go with the flow. Flow dáadáa ni o fún tẹ̀síwájú àti ìdàgbàsókè àwọn ọmọ wa. Ṣé bí torí kọ́ lè bá ní better life la ṣe wá sílùú èyìnbó la ṣe wá bímọ síbí. Tí ò bá kí n ṣe pọ́nmù tí gbàgbé ìṣẹ́ náà ọmú tí yín ti gbàgbé ìṣẹ́ ẹ ti gbàgbé ohun tó gbé yín wá ń ṣe gbogbo ẹ̀ rádaràdá. Ṣé bí torí káwọn ọmọ lè bá ní better life òun lẹ ṣe wá ẹ̀wọ̀n amútiyé ẹ fi balẹ̀ jẹ́. Tẹ́ ẹ ṣe ohun ẹ̀gbin ohun ìdọ̀tí sáwùjọ kó má bàa dẹ̀ rí bẹ́ẹ̀ kẹ́ ẹ fi experience tí kẹ́ ẹ fi kó àwọn ó dáa mo ṣe mistake má ṣe rí mistake báyìí o mo ṣe bẹ́ẹ̀ ní jìsì kòtò kára yòókù lọ́gbọ́n ni. Tẹ́ ẹ wá ń ṣèṣe àjẹgbodò wẹ́ni kúra ó kù díẹ̀ káàtó. Ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe. Ẹ bá mi bá wọn sọ ẹ make the effort. Ẹ jẹ́ kí wọ́n learn. Torí nǹkan tí ẹ máa sọ fún wọn school ò lè kọ́ wọn television ò lè kọ́ wọn bí wọ́n kà ní novel gan friction tablet ò lè kọ́ wọn technology ò lè kọ́ wọn ẹ̀yin náà lè máa ní láti kọ́ wọn lè máa ní láti bá wọn sọ. Ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe o. Ẹ jẹ́ ká tọ́mọlẹ̀ sí o. Ẹ jẹ́ ká tọ́mọlẹ̀ sí o. Gone are the days tán bá ní pé ọjọ́ òkùnkùn ni kò ń ṣọjọ́ òkùnkùn o kò sí ní tó pamọ́ o. Tẹ́ bá dẹ̀rò pé ó pamọ́ ẹni tó mọ ohun tó ojú kọ́rọ́ ẹni kó rántí ẹni tó mọ̀ wá o. Moreover, open secret ni kíní kò pamọ́ kankan.
nǹkan tí ó bò tẹ́ ń bò ó dàbí oyún iṣu ọlọ́ọ̀ni tó bá yẹ ó máa ta síta gbogbo ilé ló máa mọ tẹ̀sí tí lè fi jó ní jẹ́ ká ṣàtúnṣe ẹ má jẹ́ kó rí bí titi yìí ẹ create that avenue fún ọ to have a better one torí pé kò wọ́ọ̀kì fún yín yóò sọ pé kò ní wọ́ọ̀kì fáwọn ọmọ torí pé ẹ̀rẹ́ ni sọ fún yín yóò sọ pé kẹ́yìn má ṣàtúnṣe kẹ́ ẹ sọ fáwọn ọmọ tí so that á lè wà bẹ́tà fún wọn bẹ́ẹ̀ ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ ẹ má ṣọ̀rẹ́ lọ́rọ̀ adìyẹ bá lókù àrò òrokùn àrò òrò adìyẹ ṣe bá gbàlagbà ṣáàlẹ̀ ni quarter to grave lẹ́wà àwọn ọmọ yìí ṣe ìjìnlẹ iná ọlájí òní wọ́n wà iná ọlájí ni wọ́n wà náà ẹ jẹ́ aṣàtúnṣe ẹ má jẹ́ ká ṣe nǹkan tí wọ́n bá fi ṣépè fún wa o lọ́jọ́ iwájú tí wọ́n á ní bóyá ìyá ni bóyá bàbá ni ó sọ gbogbo nǹkan kò sọ fáwọn o kò fẹ́ lè há wọn o àdúrà wọn la ní ìdò ibi tí iṣẹ́ wà gangan ẹ̀yin náà wà àwùjọ àwọn àgbàlagbà ẹ wo indiscipline tó wà ń bẹ̀ lórí ìṣẹ́jú péréte márùn bọ́tẹ́ bá ń pè wọ́n jókòó tẹ́ ẹ̀ ń bá wọn sọ pé don't do as I do o this is the right way o I made a mistake o wọ́n learn now they can choose tẹ́ bá ti fi choices sílẹ̀ fún wọn bọ́tẹ́ ẹ̀ fi choices sílẹ̀ fún wọn it's gonna be the same thing ṣé kò sún yín ni ṣé kò sún yín ni look at the trauma look at the pain. Àwùjọ wa is filled with pain of unfaithfulness. Àwọn tó wà married gan-an wọ́n á máa ṣọ́ra wọn ní ọkọ á máa ṣọ́ aya aya á máa ṣọ́ ọkọ wọ́n á máa monitor fóònù ara wọn káàkiri kò sí trust kò sí fọkànbalẹ̀ nínú kò wá healthy it's not healthy at all. It is not healthy and tá a bá bẹ̀rọ̀ wí ká bẹ̀rọ̀ wí wọ́n á sọ pé nínú culture it's allowed níbi tá a ti wá á ní ọkùnrin lè yàn àlè ó lè ṣe gbá ó lè ṣàwọn ṣùgbọ́n láwùjọ àwọn òyìnbó tá a wà àwọn tó ń ṣe gan wọ́n ń jíṣe wọn ò dẹ̀ balẹ̀ jẹ́ wọn ò balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yìí ṣe bàjẹ́ yìí irú nǹkan bẹ́ẹ̀ yóò yẹ ká ti face it out of our culture go self. If anybody ó dàbí ẹni pé as far as èmi àìtàlẹ̀ abiyamọ as far as I'm concerned ó yẹ ká máa kọ́ ọkùnrin kan ju obìnrin lọ torí ọkùnrin ló lórí ilé àwọn ni the man of the house. Àwọn dẹ̀ ni wọ́n ti sùn fún ní liberty pé wọ́n lè murder wọ́n lè wà sexually indisciplined wọ́n lè wà sexually corrupt it is okay it is not okay kò wà okay kankan even àwọn òbí gan máa sọ pé ọkùnrin ni títọkùnrin ò ṣòro obìnrin ni kó ṣàmà lọ lóyún mentality it has to change torí ọkùnrin òṣòro ẹ ṣáà rí nǹkan tí wọ́n dà ẹ rí nǹkan táwọn older generations dà sáwùjọ ní ìsìn àwọn bàbá yóò di òní kò ṣòro ó wá ṣòro sí àbí òṣòro àtọkùnrin àtobìnrin ó wá ṣòro sí àbí òṣòro kò ṣòro ló mọ ọmọ àgbẹ̀dẹ tí ò fi lọ́kọ́ kò ṣòro ẹ rí nǹkan tí wọ́n dà sí gbòòrò ní ìsìn
rí nǹkan tí wọ́n dà sáyé nìsín láwọn ọkùnrin o àwọn supposed bàbá atọ́kùnrin àtobìnrin ló yẹ ká jọ mójútó ló yẹ ká jọ máa ṣí létí because it takes two to tango takọtabo náà ni takọtabo náà jọ máa ṣe ìbàjẹ́ yìí ìbàjẹ́ tó dẹwà sáwùjọ wa yìí takọtabo náà ló jọ máa ṣe ẹ jẹ́ ká mójútó wọn ẹ jẹ́ ká báwọn ọmọ wa sún lákọ àti lábo wọn àwọn òbí òní yìí náà kò tí ì late ẹ jẹ́ ká dẹ́kun ìbàjẹ́ náà ẹ jẹ́ á dẹ́kun ìbàjẹ́ even láàrin ara wa àṣàgbàlagbà ẹ̀rẹ́ lòmíì àwọn 40, 50 wọ́n sì máa ṣe ránù ṣé bí wọ́n tiẹ̀ ní tí èèyàn bá dàgbà ó máa ń yọgun jà ní tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe lora yín lẹ ṣe máa bá ẹ fẹ́ máa dé pampers rán but kí ló dé ó ṣe lè mọ yín bẹ́ẹ̀ yẹn ó ṣe dẹ̀ mọ yín bẹ́ẹ̀ yẹn ẹ ṣàtúnṣe o kẹ́ dẹ́kun gbogbo ìwà àbàjẹ́ gbogbo rakatia gbogbo rọ̀bọ̀rìbẹ gbogbo ṣíṣkò nonsense tẹ́ ẹ̀ ṣe yìí torí kì í ṣayé o kálẹ̀ ti ṣe eré ni kò ní máa kan yín lẹ́nu ẹ máa bọ́ síta lè máa yan fanda bọ́tẹ́ nígbà tó jẹ́ pé ká fi ẹnu adákẹ́ ọ̀pọ̀lọ́ ní tábà dé ibi ìrù ká fò ó ẹ̀yin náà nu for the peace and sanity and integrity ẹ jẹ́ ká dẹ́kun sexual immoral decadence tó ti wá eat deep into the fabric of our community ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀yin lẹ lè ṣe èmi ni mo lè ṣe gbogbo wa la lè jọ ṣe tó ní kálukú bá play part wọn bó ti tọ́ àti bó ti yẹ ó máa bẹ́tà ó máa wà brighter ó máa wà happier kì í ṣe torí fún nǹkan kankan torí ọmọ ni o torí ọmọ tẹ́ ẹ ṣe wá sápá bí ẹ ṣe jókòó sápá bí everybody torí ọmọ. Everybody torí ọmọ torí ọmọ excuse torí ọmọ lórí tí gbogbo ayé ń kọ torí ọmọ yẹn gan-an ó ní kẹ́ ẹ ṣe ṣàtúnṣe o ìdá ti tó o ẹyẹ ìdìdà ìdá casualties ó ti pọ̀ láwùjọ ó tó gẹ́ o bẹ́ẹ̀ òwú tí ìyá gbọ́ lọ́mọ máa rán ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń gbọ́n lẹ́ o gbogbo àwọn tó ń gbọ́ nǹkan tí wọ́n ń gbọ́ dọ̀tí tí wọ́n ń gbọ́ ẹ̀gbin sáwùjọ wa ó tó gẹ́ o kó ní kálukú mind ilé ìní o ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe o òbí òní ẹ jẹ́ ká mẹ́lẹ̀ tó kàn o káwọn onífun ràdàràdà kan pa fún wọn mọ́ o ẹ jẹ́ á ṣe ohun tó tọ́ o ká ṣe ohun tó yẹ
something as simple as kẹ́ jókòó kẹ́ bá àwọn ọmọ sọ̀rọ̀. Tí ò ná yín lówó. Ó gbèrò well tí yóò tiẹ̀ bá mi torí ẹ ti kó alẹ́ ẹ ti gíràn sẹ́ ẹ ti kó bó but àwọn ọmọ yẹn oh my days àwọn ọmọ yẹn ẹ bá mi tọ́jú wọn ẹ bá mi bá wọn sọ̀rọ̀ yìí o nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n o kí títí wọn kó yàtọ̀ sí dáadáa kó ní better experience kó work out fún wọn o ẹ bá mi ṣàtúnṣe o kó ní wá kẹ́lẹ́yìn ẹ ṣàtúnṣe o kẹ́ẹ̀kan bá wọn sọ̀rọ̀ lásán ni o kẹ́ ẹ lanu kẹ́ ẹ pàdé kẹ́ ẹ dẹ̀ mójútó wọn kẹ́ ẹ máa bá mi spend time pẹ̀lú wọn kẹ́ ẹ wà ń bẹ̀ fún wọn. tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì drift gbogbo nǹkan tí mo ẹ lọ bá mi wo DIY PT tips Italy Abiyamo kẹ́ wá bá mi sopọ̀ kó dodidi ẹjọ́ ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni ẹni tó bá ta bá ẹ̀jẹ̀ àtúnbẹ̀ ṣe ó ta bọ́kùnrin ó ta bóbìnrin ẹ jẹ́ ká túnbẹ̀ ṣe no apologies whatsoever because a ní láti pè spade a spade enough of paraphrasing ohun tí ò da kò da ni bẹ́ẹ̀ wà ẹ̀dá bẹ́ẹ̀ wọ designers fún àìdá tẹ́ ẹ kó gbogbo perfume ayé àìdá náà ṣì ní torí bòló ní ọ̀rọ̀ yìí bòló ní kò sí bá a ṣe máa ṣe bòló tí ò ní rùn gbẹ́ òórùn ebòlò discipline yìí ó tó gẹ́ o kò jẹ́ kí ìṣẹ́jọ́ yìí ìjọba ti mú rọrùn ó takọtabo gbogbo àǹfààní wà ń bẹ gbogbo amenities wà ń bẹ ló ṣe jẹ́ kẹ́ máa fìdí kàn káàkiri tẹ́ máa ṣe kò gbọ̀fẹ́ káàkiri tẹ́ mi lé tó kàn ẹ jẹ́ ká rorí o ẹ jẹ́ ká sùúrù mẹ́ta tẹ̀dá sùn tó bá kọjú sí yín kẹta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá kù wọn nìkan kó tẹ́rù ara ẹ pa ṣẹ̀tọ́ torí o mẹ̀tọ́ torí àwọn ọmọ once bitten twice shy ni once bitten twice shy ẹ jẹ́ ká gbọ́n síbi tó yẹ ká gbọ́n sí torí ìgbà míì ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá gọ̀ ń bẹ́ẹ̀ ó máa ń wà disappointing enough disappointment ẹ step up òbí òní ẹ step up torí àwọn ọmọ ẹ ẹ bá mi step up kẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ẹ lè bá wọn sọ torí ẹ lè ṣe jóbi ẹ hó wọn you hold them and it is their right don't fail them in that aspect and facet of life wọn kì í sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ ibẹ̀ ni gbogbo ẹ ti máa ń wọ́n wá ibẹ̀ ni tọ́ba lámùkù ẹrù ẹ wọ́ ibẹ̀ ló ti máa ń wọ́n wá òkè lẹ́wọ̀ ẹ̀ wò ìsàlẹ̀ tó ti máa ń wọ́n wá ni there's a talk we need to talk. There's a talk we need to talk. Mo ti ṣe wọn bá tèmi. Kì í dùn kó pọ̀. Ṣé ó báyìí náà lọ bèrè àtúnṣe rẹ̀ o? Àwa òbí ẹ jẹ́ ká jọ ṣe o. A kó ètò.